ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀ bó tiẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ mi kan joyè lénìí kò sọ fún mi pé òun joyè ìyàwó mi náà sọ fún mi pọ́kọ wá fẹ́ joyè but oyè amọ́rí àkí ṣe ti gbọ́ sà òbí rere jẹ́ ríran rí pàdé mi oyè amọ́rí bọ́mọ ò mórúkọ oyè o yes sir yes sir yes sir yes sir mo ò mórúkọ oyè ọ̀rẹ́ mi. ẹ máa bọ̀ náà. Agbẹ́sìngá àdínì ọtí authentic tó ti tán. àwa náà àwa la ẹ̀ṣẹ̀ fẹ́ gba Tùràkì Sàlátì ó dẹ̀ máa lóòdù gan. mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó ẹ̀yin ìyá wa Ọlọ́run á bá mi dúró tì yín o Ọlọ́run á fún yín lẹ́mìí gígùn àtàlàfíà ara. Àmín. ẹ jèrè àwọn ọmọ yín o. Àmín. ẹ ní fojú sunkún ọmọ o. Àmín. ẹ jọ èmi máa kàmpéènì lọ́dọ̀ àwọn àfà 2027 ẹ̀yin ìyá wa 2027 ẹ ṣàánú wa ẹ bá wa rìtàn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu padà ní 2027 ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì o Naija yìí máa ṣe kí ni ó máa dára. Thank you very much. God bless you. Ọlọ́run ní fi ilẹ̀ ńgbà kankan ọláyà Nabi sallallahu alayhi wa sallam pẹ̀lú ògùn Ọlọ́run a máa fẹlẹ́ ìṣe ìparí ìtọ́dún yìí báwọn tá a sì ń bẹ lọ́hùn wípé lọ́dún tí ń bọ̀ àwa náà ní kọ́lọ́hún tún já pàdé ara wa. Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanata wa qina adhaban nar subhana rabbika rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله رب العالمين.